A dúpẹ́ fún àǹfààní tí Ọlọ́run tún fún wa láti wà pẹ̀lú yín ní orí móhùnmáwòrán yìí láṣálẹ́ yìí. A ní ìgbàgbọ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run ti ń jẹ́ ìbùkún fún wa, a sì ní ìgbàgbọ́ pé yóò tún jẹ́ ìbùkún fún wa ní alẹ́ yìí. Orúkọ tèmi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti inú ìjọ Faith Baptist Church ní agbègbè Stadium ní Ògbómọ̀ṣọ́. Lálẹ́ yìí mo fẹ́ ká jọ wo ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ nígbà tá a ṣí Bíbélì wa sínú ìwé Hébérù orí 10 ẹsẹ̀ ìkọkànlélógún sí ìkẹẹ̀dógún. Hébérù orí 10 ẹsẹ̀ ìkọkànlélógún sí ìkẹẹ̀dógún. Bíbélì sọ wípé àti bí a ti ní olú àlùfáà gíga lórí ilé Ọlọ́run, ẹ jẹ́ kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹkùn ìgbàgbọ́, kí a sì wẹ ọkàn wa mọ́ kúrò nínú ẹ̀rí ọkàn búburú, kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù. Ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin ní àìṣeyèméjì, nítorí pé olóòótọ́ ni ẹni tí ó ṣe ìlérí. Ẹ jẹ́ kí a yẹ ara wa wò láti ru ara wa sí ìfẹ́ àti sí iṣẹ́ rere. Ká má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn, ṣùgbọ́n kí a máa gba ara ẹni ní ìyànjú pẹ̀lúpẹ̀lú bí ẹ̀yin ti ń rí pé ọjọ́ náà ń súnmọ́ etílé. Kí Olúwa kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀. Ní ibi tí a kà ní àṣálẹ́ yìí, a rí pé Bíbélì sọ fún wa nípa àwọn nǹkan kọ̀ọ̀kan tó yẹ ká mọ̀ nípa lílọ sí ilé ìjọsìn. Àwọn nǹkan tó ṣe pàtàkì fún wa láti fi sí ọkàn. A sọ̀rọ̀ lé lórí ní gbòógì, ṣùgbọ́n mo fẹ́ kọ́kọ́ sọ àkórí ìwàásù mi láṣálẹ́ yìí, èyí tí í ṣe ǹjẹ́ ìdí wà fún wa láti lọ sí ilé ìsìn? Ǹjẹ́ ìdí wà? Ǹjẹ́ ó nílò kéèyàn máa lọ ilé ìsìn mọ́? Ǹjẹ́ ó ṣe pàtàkì? Ǹjẹ́ ìdí kankan wà tí mo fi nílò àti máa darapọ̀ mọ́ àwọn ènìyàn láti jọ ṣe ìsìn? N tá a fẹ́ gbéyẹ̀wò láṣálẹ́ yìí ni mo sì gbàgbọ́ pé Ọlọ́run yóò fi ọ̀rọ̀ rẹ̀ ṣí wa níyè láti gbé ìgbésẹ̀ tó tọ́. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa. A dúpẹ́ pé ẹ̀yin ni Ọlọ́run. A gbàdúrà pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́ bá ṣe ń wo ọ̀rọ̀ yín láṣálẹ́ yìí nípa dídarapọ̀ mọ́ àwọn onígbàgbọ́ yòókù nínú ìjọ. Ẹ ràn wá lọ́wọ́ láti rí àwọn òtítọ́ yín. Ẹ fi òtítọ́ yín múlẹ̀ nínú ọkàn wa ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ó ní ẹsẹ̀ tá a kà yẹn ní pàtàkì jùlọ ẹsẹ̀ kẹẹ̀dógún verse 25. Bíbélì jẹ́ ká mọ̀ wípé ó ní kí a má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn, ṣùgbọ́n kí a máa gba ara ẹni ní ìyànjú pẹ̀lúpẹ̀lú bí ẹ̀yin ti ń rí pé ọjọ́ náà ń súnmọ́ etílé. Lónìí, ọ̀rọ̀ lílọ sílé ìsìn ó ti jẹ́ in tí àwọn èèyàn ò bìkítà ń pa rẹ̀ mọ́. Àwọn èèyàn tiẹ̀ mọ́ ń bèèrè lọ́wọ́ ara wọn, ǹjẹ́ ìdí wà fún mi láti darapọ̀ mọ́jọ kankan? Ǹjẹ́ mo nílò láti lọ sílé ìsìn? Wo àwọn àlùfáà, wọ́n kàn ń tàn ọ̀jẹ̀ ni, wọ́n kàn ń gbawó èèyàn ní. Ìdí tí wọ́n fi fẹ́ ká wá sílé ìsìn nu torí pé wọ́n nílò ká mọ dọ́rẹ, kí ká mọ ṣe nǹkan kan fún wọn. Òun ni èmi ò lọlé mọ́, mi ì ṣe mọ́. Tẹ́ bá wo ọ̀tún, tẹ́ wo òsì lónìí, a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pè ní onígbàgbọ́ tó jẹ́ wípé ọjọ́ ìsinmi wọ́n rí gẹ́gẹ́ bí ọjọ́ téèyàn ó kàn sùn. Ọjọ́ ìsinmi wọ́n rí gẹ́gẹ́ bí ọjọ́ téèyàn máa ń ṣeré. Ọjọ́ ìsinmi wọ́n rí gẹ́gẹ́ bí ọjọ́ téèyàn máa ń lọ bẹ ọ̀rẹ́ wò àbí ará, ká tiẹ̀ tó wá sọ pé ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi àbí àárín gbùngbùn ọ̀sẹ̀ pé ṣé wọ́n tiẹ̀ darapọ̀. Ẹlòmíì ò tiẹ̀ lọ ọjọ́ ìsinmi gan ká tó di pàtẹ́ mọ́ tún ràn lọ́wọ́ láti gbìyànjú láti lọ sí ilé ìsìn ní àwọn ọjọ́ ìsìn mìíràn. Ṣùgbọ́n in táwọn míì ń sọ náà ni pé kò sí nǹkan kan tó ṣe pàtàkì láti lọ, kò sí ìdí mọ́ láti mọ́ lọ sí àwọn lẹ́sìn. Kí ló wà ń bẹ̀? Àwọn náà kàn ń ṣe tí wọ́n ń wù wọ́n ni, wọ́n kàn ń tiraka láti mọ́ ṣe ni. Ẹnìkan tiẹ̀ sọ̀rọ̀ kan, ó ní ẹ wò ta ló ń sin lọ́hùn? Kò sẹ́ni tó ń sin lọ́hùn. Ọlọ́run ló ń sìn yàn. Ọlọ́run ló ń sìn wá lóòótọ́, ṣùgbọ́n pàtàkì jùlọ Ọlọ́run sọ fún wa wípé òun fẹ́ kí a wá sí ilé òun sìn òun. Ìtọ́lọ́run bá sì ti sọnú ọ̀rọ̀ rẹ̀, ó ti ju èrò ènìyàn lọ, ó ti ju ìṣe ènìyàn lọ, ó ti ju téèyàn lè sọ pé bẹ́ẹ̀mi bá ṣe fẹ́ ni Ọlọ́run ló kú sìn mí, èmi ò sìn. Ọlọ́run sọ pé ká wá, ká péjọpọ̀,
kájọ sìn. Onísáàmù sọ wípé inú mi dùn nígbà tí wọ́n ní ẹ jẹ́ ká lọ sí ilé Olúwa. Ìyẹn túmọ̀ sí pé ó dára láti máa lọ sí ilé Olúwa. Ọlọ́run sì fọwọ́ sí torí pé ó wà nínú ọ̀rọ̀ rẹ̀. Àwọn èèyàn lónìí wọ́n lè sọ ohun tó wù wọ́n nípa lílọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n tá a bá wò ó, ìtasọtẹ́lẹ̀ ntọ́rọ̀ Ọlọ́run ti sọ náà pé yóò ṣẹlẹ̀ ni. Bíbélì sọ nínú ìwé Matthew orí 24 ẹsẹ̀ 12, Bíbélì jẹ́ ká mọ̀ wípé ẹ̀ṣẹ̀ yóò pọ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ bá ti pọ̀. Bíbélì jẹ́ ká mọ̀ pé ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù. Lónìí a ti rí pé ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti di tútù. Ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ torí ẹ̀ṣẹ̀ ti pọ̀ nínú ilé, ẹ̀ṣẹ̀ ti pọ̀ nígboro, ẹ̀ṣẹ̀ ti pọ̀ nínú ìjọ gan. Ó ti jẹ́ kí àwọn mìíràn kí wọ́n fà sẹ́yìn, kí ìfẹ́ ti di tútù. Kàkà kí ìfẹ́ wọn gbóná láti máa lọ sílé ìsìn, ìfẹ́ ti di tútù, wọn ò tiẹ̀ wá fẹ́ ṣe mọ́. Ṣùgbọ́n mò ń sọ fún wa lónìí pé Ọlọ́run fẹ́ ká sì darapọ̀ mọ́ àwọn ará. Ọlọ́run fẹ́ ká sì lo àkókò wa pẹ̀lú àwọn ará. Ọlọ́run fẹ́ ká sì jọ kórajọpọ̀ fún ìjọsìn láti sìn àti láti fi ògo fún orúkọ rẹ̀. Ìbéèrè náà wá ní pé kí ni ìdí téèyàn fi nílò láti lọ sílé ìsìn? Ǹjẹ́ lílọ sílé ìsìn ní ìdí kankan? Ǹjẹ́ a nílò láti lọ? Mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ní àṣálẹ́ yìí láti fi hàn wá ète tí ó fi dára láti lọ sílé ìsìn. Ète tó fi dára láti lọ sílé ìsìn. Kí ni ète tó ṣe pàtàkì? Kí ni ìdí tọ́lọ́run fi fẹ́ ká lọ sílé ìsìn? Tá a bá wo ẹsẹ̀ 21 níbi tá a kà lẹ́ẹ̀kan yẹn, ẹsẹ̀ 21 ó sọ fún wa wípé ó ní àti bí a ti ní àlùfáà gíga lórí ilé Ọlọ́run, ẹjá kẹ̀kẹ́ 22, ó ní ẹ jẹ́ kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹ̀kún ìgbàgbọ́, kí a sì wẹ ọkàn wa mọ́ kúrò nínú ẹ̀rí ọkàn búburú, kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù. Ó ń jẹ́ ká mọ̀ wípé àkọ́kọ́ a ní olú àlùfáà, ẹni tó jẹ́ olùràpadà wa, ẹni tó san gbèsè ẹ̀ṣẹ̀ wa, ẹni tó fi ara rẹ̀ rúbọ, ẹni tó jẹ́ wípé òun ni ó tọ́ fún wa láti sìn. A ní olú àlùfáà tí ó ti kọjá lọ sí ọ̀run, tó jẹ́ pé ìsìn wa tọ́ sí. Ète tó fi yẹ ká lọ sílé ìsìn lákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ fi hàn wá, òun ni wípé à ń lọ sílé ìsìn láti sìn, láti yìn. À ń lọ sílé ìsìn láti sìn àti láti yìn. Ta la lọ yìn? À ń lọ yin olùgbàlà wa, à ń lọ yin Ọlọ́run wa, à ń lọ yin ẹni tó kú fún wa káwa kí ó lè ní ìyè nípẹ̀kun. À ń lọ yin ẹni tó fi gbogbo ayé rẹ̀ tó fi sìn wá ká lè ní ìyè nípẹ̀kun. Ohun tí Bíbélì sọ nínú ìwé Éfésù orí 1 ìkọkànlá àti ìkejìlá, Bíbélì sọ wípé nínú ẹni tí a fi wà ṣe ìní rẹ̀ pẹ̀lú, àwa tí a ti yàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìpinnu ẹni tí ń ṣiṣẹ́ ohun gbogbo gẹ́gẹ́ bí ìmọ̀ ìfẹ́ rẹ̀, kí àwa kí ó lè jẹ́ fún ìyìn ògo rẹ̀, àwa tí a ti ní ìrètí ṣáájú nínú Kristi. Ìyẹn túmọ̀ sí pé a gbúdọ̀ jẹ́ fún ìyìn àti ògo rẹ̀. Kí la fẹ́ lọ ṣe nínú ẹ̀sìn? A lọ yìn, a lọ fògo fún ẹni tó pa wá mọ́ níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, ẹni tó dá wa sí ti àkókò yìí, ẹni tó yẹ fún ògo, tó yẹ fún ọlá. Ìtọ́lọ́run fẹ́ ká lọ ṣe ní. So ìdí tá a fi ń lọ sílé ìsìn, ète tá a fi ń lọ sílé ìsìn lákọ̀ọ́kọ́ ni láti sìn. Tá a bá béèrè pé kéle ète míì tá a fi ń lọ sílé ìsìn, ète tá a fi ń lọ lẹ́sìn náà ni láti gbàdúrà sí i. Tá a bá wò nínú ìwé Matthew orí 21 ẹsẹ̀ 3 náà, Bíbélì fi lélẹ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ilé mi, ilé àdúrà la mọ̀ pé. Kí la wá fi ń lọ sílé Ọlọ́run? À ń lọ sílé Ọlọ́run, à ń péjọpọ̀ lákọ̀ọ́kọ́ láti yìn, láti sìn. Ẹ̀kejì, láti gbàdúrà sí Ọlọ́run. Torí Bíbélì sọ pé ilé mi, ilé àdúrà la mọ̀ pé. So tá a bá péjọpọ̀, a péjọpọ̀ láti gbàdúrà sí Ọlọ́run, a péjọpọ̀ láti wá ojú rere Ọlọ́run, a péjọpọ̀ láti gbàdúrà sí Ọlọ́run, ẹni tó jẹ́ olùgbàlà wa, ẹni tó lè bá àìní wa pàdé. Ẹ jẹ́ n sọ fún wa, ọ̀pọ̀lọpọ̀ wàhálà ìdààmú ló pọ̀ níta, ọ̀pọ̀lọpọ̀ ọkàn wíwo là ń rù kiri, tó sì jẹ́ wípé à ń sọ àwọn àǹfààní láti gbàdúrà sí Ọlọ́run nù nítorí pé a yàn láti mọ́ péjọpọ̀ pẹ̀lú àwọn èèyàn yòókù. Kí ni ìkẹta ìdí tí a ṣe ète tó fi yẹ ká lọ sí ilé Ọlọ́run? Ète ìkẹta ni pé à ń lọ sí ilé Ọlọ́run láti gbọ́ ìwàásù àti láti wàásù, láti wàásù àti láti gbọ́ ìwàásù. Ìgbà tá a bá lọ sílé ìsìn, à ń gbọ́ ìwàásù tí Ọlọ́run ti fi sí ọkàn àlùfáà wa. Bẹ́ẹ̀ náà sì ni
àwa náà à ń wàásù bẹ́ẹ̀ náà là ń gbọ́ ìwàásù. Inú mi dùn pa láǹfààní láti máa wò wá ní orí ẹ̀rọ móhùnmáwòrán báyìí, ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ fún wa, ẹ̀rọ móhùnmáwòrán báyìí ó wà fún wa láti lè jẹ́ ìbùkún. Bóyá àǹfààní wà tí lẹ́yìn ìgbà tá a tiẹ̀ tún ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tán nínú ilé ìsìn wa gan, ká tún ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run sí i, ìtẹ́lẹ̀ wà fún ni. Tàbí fún àwa tá a láǹfààní, bóyá nǹkan kan dí wa lọ́wọ́ tí a fi lè lọ léèsìn, ká fi láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Bọ̀ eléyìí ò ṣe ń tá a lè fi ṣe léèsìn pé àárọ̀ èmi ò ṣiṣẹ́ lọ, mo ṣeré lọ, ní ìsìn mo ti wá padà, ṣọ́ọ̀ṣì mi ó ti wà lórí móhùnmáwòrán lálẹ́, oníwàásù mi wà lórí móhùnmáwòrán lálẹ́, ibẹ̀ lèmi ti ń ṣèsìn. Ọlọ́run ò fẹ́ kí tàbá irú àwa nìsín nínú ìjọ wa, a máa ń ṣe ẹ̀rọ ayélujára ìsìn wa, a máa ń fi hàn lórí ẹ̀rọ ayélujára, ṣùgbọ́n a fi hàn nítorí pé kí àwọn èèyàn lè yàn láti mọ́ lọ léèsìn mọ́, pé mọ́ dónú yàrá rẹ mọ́ wò wá. À ń fi hàn torí pé ó ṣeéṣe ọmọ ìjọ wa báwọn tó jẹ́ aráàta tí wọ́n ti ṣèpinnu láti sọ wípé àwọn fẹ́ darapọ̀ mọ́jọ, wọ́n lè mọ́ wo ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀yìn ó lè yí ọkàn wọn padà láti wò pé ẹ jẹ́ lọ darapọ̀ mọ́rú ìjọba. Àwọn ọmọ ìjọ wa míì sì wà ní ìlú mìíràn tí wọ́n rí ìjọ tó jẹ́jọ olótìtọ́, tí wọ́n sì ń wo eléyìí títí tí wọ́n fi rí ìjọ tòótọ́. Àwọn tá a fi ń ṣe nì, àwọn tá à ń ṣe lákòókò yìí kì í ṣe láti jẹ́ kí ó lòdì sí Bíbélì pé ká má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀. Tá a bá lọ sílé Ọlọ́run, a lọ yin olú àlùfáà wa, ẹni tó jẹ́ olùgbàlà wa, ẹni tó dá wa sí, ẹni tó pa wá mọ́, à ń fi ìyìn fún. Bẹ́ẹ̀ ni à ń gbàdúrà, à ń mú ẹ̀bì àdúrà wa lọ. Ẹ̀kẹta, a lọ ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run sì ní, ètí ọ̀rọ̀ Ọlọ́run ni láti yí ayé wa padà, láti ràn wá lọ́wọ́ láti jẹ́ ẹni tó yẹ ká jẹ́. Nǹkan méjì ni ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe fún wa nígbà tá a bá lọ sílé Ọlọ́run. Ẹgbẹ́ àkọ́kọ́, ọ̀rọ̀ Ọlọ́run ó máa ń fi ìgbàgbọ́ wa múlẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run máa ń fi ìgbàgbọ́ wa múlẹ̀. Ṣé rí ihun tí ọ̀rọ̀ Ọlọ́run máa ń sọ ní, yóò máa sọ fún wa nípa tí ọ̀rọ̀ Ọlọ́run fẹ́ ká ṣe. Mo máa ń sọ fáwọn èèyàn, kò sóníwàásù mi mọ́, mo mọ̀ pé oríṣiríṣi oníwàásù àbáwọn tó ń pera wọn lórí wàásù ló ti pọ̀ o. Kò sóníwàásù tó fẹ́ fi ọ́ wàásù, tó jó wàásù tó gba Bíbélì gbọ́, tó ní létè pé mo fẹ́ mọ fi ọ́ wàásù ni. Ìdí tá a ṣe ń wàásù òun ni pé kí o lè mọ tọ́lọ̀ Ọlọ́run sọ, kí ọ̀rọ̀ Ọlọ́run sì lè yí ayé rẹ padà. Tó bá wá ní ìjọ tó dára, ète oníwàásù rẹ òun ni láti sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí ọ̀rọ̀ Ọlọ́run lè ràn ọ́ lọ́wọ́ kó o lè yí padà. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run yóò lè mú ìgbàgbọ́ rẹ dúró nínú rẹ̀. Bíbélì sọ wípé ìgbàgbọ́ ń wá nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí pé bá a bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run sí, bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ wo mọ múlẹ̀ sí. Àbájọ lónìí tá a bá dé ta, àwọn tí wọ́n pera wọn lónígbàgbọ́ gan wọn mọ táwọn gbàgbọ́ mọ́. Tá a bá rí kò fẹ́ẹ̀ sí yàtọ̀, kò fẹ́ẹ̀ sí ọ̀nà, kò sí táwọn mi ò gbà mọ́. Àwọn náà ni wọ́n tiẹ̀ mọ́ gbogbo táwọn tí ò mọ Jésù ń sọ, òun làwọn náà ń sọ. Bẹ́ẹ̀ ni, torí pé kò sí okun mọ́, kò sí agbára mọ́, kò sí ìgbàgbọ́ mọ́. Kí ló sì fà á? Wọ́n ti fà sẹ́yìn ní lílọ sílé ìsìn. Ète lílọ sílé ìsìn láti yin Ọlọ́run, láti gbàdúrà àti láti gbọ́ ìwàásù. Ìwàásù Ọlọ́run ṣe nǹkan méjì, ó mú ìgbàgbọ́ wa múlẹ̀. Ẹ̀ẹ̀kejì ni pé ó ń tún ọ̀nà wa ṣe. Kì í ṣe pé ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run kan ó ń fi ìgbàgbọ́ wa múlẹ̀ nìkan, ó ń tún ọ̀nà wa ṣe. Bá a bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a máa ń sọ nínú ìjọ wa pé onígbàgbọ́ kò kàn wá pé ká kàn wá sílé ìsìn, ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ká sì ní mo ti sin Ọlọ́run ni mo ti sin Ọlọ́run. Ìtí ìgbàgbọ́ wà fún kan. Ẹ jẹ́ ń sọ fún wa, ilé ìsìn ìjọ Ọlọ́run ó dàbí ọgbà ilé ìwòsàn ni. Tí èèyàn bá lọ sí ọgbà ilé ìwòsàn, ọsibítù, tí ó wá ní ara òun ti yá, ṣùgbọ́n kò fẹ́ kúrò lórí bẹ́ẹ̀dì ọgbà ilé ìwòsàn, dókítà ó kàn máa wò ni, ara rẹ̀ ò yánú. Wọ́n tún dábẹ́rẹ́ bò, tètè ò bá sì ní dábẹ́rẹ́ bò, wọ́n ní ó yá bóyá kẹ́ ẹ dìde kẹ́ ẹ tiẹ̀ mọ́ lọ gbàwòsàn yòókù ńlé títí ká fi wò bí ó bá ṣe rí, kẹ́ ẹ padà wá ní ọjọ́ kìíní ọjọ́ kẹta bó ṣe mọ́ rínu. Torí ìgbà tó o bá lọ lé tó o padà wá tí dókítà ní báwo lára rẹ, tí wọ́n lọ ó ṣe dáadáa, ìgbà yẹn ni wọ́n tó mọ̀ para rẹ dáa. Ọ̀pọ̀lọpọ̀ wa ṣọ́ọ̀ṣì nìkan ni a ti máa ń rò pé ìgbé ayé tó dára dára. Ìgbà bá lọ léèsìn tá a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a wà jáde lọ, a lọ gbégbé ayé ọ̀rọ̀ Ọlọ́run tá a gbọ́. Ìgbà yẹn ni ìgbà tá a bá wá lè gbégbé ayé ọ̀rọ̀ Ọlọ́run tá a gbọ́, yóò wá ràn ọ̀nà wa láti tọ́, yóò ràn wá láti gbégbé ayé tó wọ Ọlọ́run,
yóò ràn wá lọ́wọ́ láti rìn ní ọ̀nà rẹ̀, yóò ràn wá lọ́wọ́ táwọn èèyàn fi wáyé wa tó ní ẹni yìí mọ̀ ń gbégbé ayé tó jọ Jésù o, ìyípadà mọ̀ ń ṣẹlẹ̀, Ọlọ́run mọ̀ ń ro ayé rẹ̀, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ṣùgbọ́n tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ tí ò lọ léèsìn dáradára mọ́, kò lè pẹ́ tí ìgbé ayé rẹ̀ ó fi yí padà. Àwọn tó olóòfẹ́ ṣe ò ní pẹ́ tó fi mọ̀ ṣe, kò ní pẹ́ tí ìhùwàsí rẹ̀ tí ó fi lòdì sọ́rọ̀ Ọlọ́run. Torí pé ìgbàgbọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó wá nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìgbàgbọ́ rẹ yóò mọ yẹ̀ díẹ̀díẹ̀ nígbà tó o bá lọ léèsìn mọ́. O lè ní àmọ́ mọ́ ń gbádùn ọ̀rọ̀ Ọlọ́run lórí afẹ́fẹ́, ṣùgbọ́n tó o bá ṣọ́ra yóò mọ rọra yẹ̀gẹ̀ díẹ̀díẹ̀ náà ni, títí tó fi máa dé koríta tó jẹ́ pé o tiẹ̀ ní mọ́ tó o gbàgbọ́ mọ́. Ṣùgbọ́n tó o bá ń lọ léèsìn, ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run yóò lè fìgbàgbọ́ rẹ múlẹ̀ sí. Ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run yóò lè jẹ́ kí ọ̀nà rẹ kó tọ́. Bíbélì jẹ́ ká mọ̀, ó ní pé nínú ìwé Sáàmù 119 verse 11, Bíbélì sọ wípé ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ ní ọkàn mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ ní ọkàn mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ Ọlọ́run tá a bá pamọ́ ní ọkàn wa nìkan ló lè ràn wá lọ́wọ́ láti má ṣẹ̀ sí. Ibo la sì ti ń gbọ́rọ̀ Ọlọ́run? Ilé Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wa gan la ìdáka Báíbù wa, nǹkan mìíràn tá a tún lè sọ̀rọ̀ lélú tá a lè wàásù. Ọ̀pọ̀lọpọ̀ wa la ìdáka Báíbù wa, ọ̀rọ̀ Ọlọ́run tó tún wá yẹ ká gbọ́ àtúlọ́gbọ́. Ẹ̀kejì, mo ní ète fún wa láti lọ sí ilé Ọlọ́run. Ǹjọ́ dá láti lọ sí ilé Ọlọ́run ká darapọ̀ máwọn èèyàn? Ète òun ní pé láti yìn, láti gbàdúrà, láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn èkejì ni àwọn àǹfààní tá à ń rí gbà nígbà tá a bá lọ sí ilé Ọlọ́run. Àǹfààní àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí òun ni àǹfààní ìbádàpọ̀. Àǹfààní ìbádàpọ̀. A ní ìbádàpọ̀ lákọ̀ọ́kọ́ pẹ̀lú Ọlọ́run. Ẹ̀wọ̀n tí Bíbélì sọ nínú ìwé Hébérù yẹn, nígbà tá a bá wo orí kẹrìnlélógún, Hébérù orí kẹwàá ẹsẹ̀ kẹrìnlélógún, Hébérù orí kẹwàá ẹsẹ̀ kẹrìnlélógún, ó ní ẹ jẹ́ kí a yẹ ara wa wò láti ru ara wa sí ìfẹ́ àti sí iṣẹ́ rere, kí àwa má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀. Ẹ̀wọ̀n tó sọ, a ní àǹfààní ìbádàpọ̀ láàkọ́kọ́, a ní pẹ̀lú Ọlọ́run. A ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ní àbóyá bí mo ṣe sọ, láti ní ìrúsókè nínú ọ̀rọ̀ Ọlọ́run, láti ní ìrúsókè láti ọ̀dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ìbádàpọ̀ tá a tún ní a ní ìbádàpọ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́ yòókù tí wọ́n wá láti wá gbọ́rọ̀ Ọlọ́run. A jọ lè rura wa sókè, a jọ lè gbára wa níyànjú, a fojú ríra wa. Gẹ́gẹ́ mo ṣe sọ nípa àwọn ẹ̀rọ tá ń lò yìí, ó dára, ṣùgbọ́n àfojúrí oníwàásù, a lè rí ẹni tá ń bá sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà, àfìgbà tẹ́ bá pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lágbọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé o wà nínú ìjọ kan, tó wà lábẹ́ àlùfáà kan, àbí a ní àwọn ọmọ ìjọ tá mọ̀ ríra wa lọ́sọ̀ọ̀sẹ̀ tó jẹ́ pé a mọ̀ gbára wa níyànjú. Ìdí tá a fi ń lọ sílé ìsìn ní àwọn àǹfààní tá ń rí gbà ó ní ìbádàpọ̀ pẹ̀lú Ọlọ́run, ìbádàpọ̀ pẹ̀lú ará tá lè gbára wa níyànjú. A rí oríṣiríṣi àpẹẹrẹ tá a bá wo ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 19 sí 23. A rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àpẹẹrẹ pé ńgbà tí wọ́n dojúkọ inúnibíni táwọn ọmọ ẹ̀yìn dojúkọ inúnibíni níta, tí wọ́n sọ́gbà ìgbúdọ̀ wàásù Jésù mọ́, wọ́n rí ibi padà lọ. Bẹ́ẹ̀ni sọ pé wọ́n lọ padà bá àwọn ará. Nígbà wọ́n sì dọ́dọ̀ àwọn ará, wọ́n ru ara wọn sókè, wọ́n gbàdúrà papọ̀. A rí pé okun tún dé fún wọn. Gbogbo wa la nílò ará nínú ìgbàgbọ́ láti lọ síbẹ̀. Ọlọ́run ò dá wa láti dágbé ìgbé ayé wa. Ọlọ́run dá wa láti ní àkójọpọ̀ onígbàgbọ́ tá lè gbára wa níyànjú, tá lè ru ara wa sókè, ibi ìpéjọ tá lè fi ru ara wa sókè. Òun lọ́lọ́run fẹ́. Mo ní àkọ́kọ́ àwọn àǹfààní tá a ní nígbà tá a bá lọ léèsìn. A ní ìbádàpọ̀ pẹ̀lú Ọlọ́run, a ní ìbádàpọ̀ pẹ̀lú àwọn èèyàn Ọlọ́run. Lábẹ́ àǹfààní náà, a tún ní àǹfààní ọ̀rọ̀ ìtùnú láti ọ̀dọ̀ àwọn ará. A rí ọ̀rọ̀ ìtùnú àkọ́kọ́, a rí nínú ìwé Hébérù yẹn tẹ́ bá wo orí 10 ẹsẹ̀ 15 yẹn, apá kìíní ń bẹ̀. Ó ní ká má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà ẹlòmíràn, ṣùgbọ́n kí a máa gba ara ẹni ní ìyànjú. A rí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ìpéjọpọ̀ ọ̀rọ̀ ó máa ń jáde nígbà tá a bá wà nílé ìsìn, kì í ṣe lọ́dọ̀ oníwàásù nìkan.
ṣùgbọ́n àwa gan a máa ń gbára wa níyànjú nígbà tí a bá jọ péjọpọ̀ pẹ̀lú àwọn èèyàn yòókù ààrẹ nìkan báwo ni arákùnrin ojú yín mọ̀ ṣe báwo ni ṣé gbogbo nǹkan lọ déédéé ìyẹn la mọ́ tún rí gbà a lè rí gbà lọ́dọ̀ ọ̀rẹ́ ayé ó ní ọ̀rẹ́ ayé kọ̀ wá sílẹ̀ bonidun ọ̀la lè kóró ṣùgbọ́n ọ̀rẹ́ yìí kíkọ́ ni a ò fẹ́ wá ṣe rí àwọn tó bá wá súnmọ́ Jésù àwọn lè kọ́ ọ̀yàn torí wọ́n máa ń tiraka láti fi ìwà wọn jọ Jésù ni bẹ́ẹ̀ náà ni tá a bá ń lọ lẹ́sìn á rí ìbádàpọ̀ á rí ìsọ̀rọ̀ ọ̀rọ̀ ìtùnú bẹ́ẹ̀ ni kìí ṣọ̀rọ̀ nìkan tó jọ́rọ̀ ìtùnú nìkan a tún máa ń rí lọ́pọ̀lọpọ̀ ìgbà láwọn ìjọ tó dúró lórí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó gbọ́ Ọlọ́run gbọ́ a tún máa ń rí ìbádàpọ̀ ọ̀rọ̀ ohun ìní wọ́n tún máa ń ranra wọn lọ́wọ́ ẹ jẹ́ n sòótọ́ fún wa ó máa ń múrànwọ́ jáde a máa ń rírọ̀wọ́ gbà lọ́dọ̀ ara wa Bíbélì jẹ́ ká mọ̀ nínú ìwé Galatia orí 9 ẹsẹ̀ 10 Bíbélì sọ wípé ǹjẹ́ bí a ti ń rí àkókò ẹ jẹ́ kí a máa ṣoore fún gbogbo ènìyàn àti pàápàá fún àwọn tí ń ṣe ará ilé ìgbàgbọ́ ṣe àmọ́ Bíbélì sọ ń bẹ̀ nínú ìwé Galatia orí 9 ẹsẹ̀ 10 ó ní ká ṣoore fún gbogbo ènìyàn ṣùgbọ́n ó fi pàápàá sí ó ní pàápàá àwọn tí ń ṣe ará ilé ìgbàgbọ́ ìyẹn túmọ̀ sí pé gẹ́gẹ́ bí ìwọ ọmọ ìjọ gẹ́gẹ́ bí ará ilé ìgbàgbọ́ tó ń wá ìwọ gangan lákọ̀ọ́kọ́ wò pé ire tọ́ sí kìí ṣàrà ta òun la fi ń sọ nísìn àǹfààní ńláńlá ló ń gbọ́ darapọ̀ mọ́jọ bó bá jẹ́ pé ìwọ ti lọ síjọ kan tó ti fún ọ ní wàhálà wá ìjọ tó jòjò òtítọ́ ìjọ tó jẹ́jọ òtítọ́ wà tó ti dàgbánú gbàgbọ́ tó ti rí àwọn àǹfààní ńláńlá yìí jẹ tí ó jẹ́ ìbùkún fún ayé rẹ tí ó fi lè tún darí àwọn ọmọ àwọn ìdílé rẹ ní ọ̀nà Ọlọ́run tó bá sì jẹ́ pálùfáà rẹ ló ṣe tó dùn ọ́ lọ síwájú Ọlọ́run wá ìjọ tó tọ́ béèrè fún dáríjì tó bá jẹ́wọ́ ló ṣẹ̀ wọ́n lọ bá wọn tó bá jẹ́ àwọn wọn ṣe ọ pé ń tẹ́ ṣe ní tó bá jẹ́ pé wà ń jò òtítọ́ Ọlọ́run fẹ́ kó o yí ìpinnu rẹ padà. ẹ ṣé púpọ̀ tí ẹ tẹ́tí sí ètò wa ní ọjọ́ òní mo fẹ́ gbàgbọ́ pé ètò yìí ti jẹ́ orísun ìbùkún fún ẹnìkọ̀ọ̀kan mo fẹ́ gbà yín níyànjú pé kí ẹ kà á sí àǹfààní láti yọjú sí ọ̀kan nínú àwọn ìjọ Ọlọ́run wa èyí tí a ti tẹ orúkọ wọn sí orí afẹ́fẹ́ ní àkókò tàbí òmíràn lórí ètò yìí lónìí ní mọ́níyà ni o tàbí ní ìlú péjú ní Bódìjà tàbí ní ìjókòdó tàbí ní Ìwó road tàbí ní Ọlọ́run dáàbá yóò jẹ́ orísun tàbí ní Bódìjà pẹ̀lú gbogbo àwọn ibi wọ̀nyí yóò jẹ́ orísun ìbùkún fún yín tó bá sì jẹ́ pé ní ìlú mìíràn ni bí Ògbómọ̀ṣọ́ tàbí ní ìlú Èkó tàbí ní ibikíbi mo fẹ́ kí ẹ pè wá lórí 07038085652 07038065652 07087682122 07087682122 07055307492 èyí tí mo pè ká yìí ó ní WhatsApp nọ́mbà wa gbogbo àwọn nọ́mbà wọ̀nyí ni wọ́n ti fi sí ojú móhùnmáwòrán wa ṣùgbọ́n kí n tó lọ mo fẹ́ pè ọ́ níjà kan ṣé o ti gba Jésù? Jésù fẹ́ràn rẹ o bàbá mi, Jésù fẹ́ràn rẹ o màmá mi. Èmi àti ẹ̀ṣẹ̀ sọ wá di ọ̀tá Ọlọ́run, gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tó sì kùnà ògo Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ yìí sì ní oró, ó ní èrè, èrè náà sì ní ikú ní ọ̀run àpáàdì. Pé Jésù sọ́kàn rẹ lónìí, Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ṣáà ké pe orúkọ Olúwa là ó gbàlà, ó di ọmọ Ọlọ́run, ó ní ìdánilójú ọ̀run. Ìpè ìgbàgbọ́ ni tó bá ti pe Jésù sínú ọkàn rẹ yóò fún ọ ní ìyè àìnípẹ̀kun ó sì bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì nìyí. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ètò yìí, Olúwa yóò máa wà pẹ̀lú yín. Ó dàbọ̀. Adùn nílé tí